ẹ wo gbà tí wọ́n bí yín bí Nàìjíríà ti wà síbẹ̀ ní Nàìjíríà wà why tí ń worst sí why kí ló fà kí ni solution ṣé bá ti máa bá a lọ ni ṣé tá a bá ń bá a lọ báyìí a lè ta tẹ́ǹtì every one hour ní ọjà ń lé 20 naira sí bí ti wá lẹ́nu 20 naira every wákàtí kọ̀ọ̀kan ṣé bá ti máa bá a lọ nù kí ló fà ọ̀rọ̀ Ọlọ́run yí padà kọ́ màmá àfi ká wá solution àwa tẹ́ bí ni tá a bá jọ ń lọ bàbá ni mo gbọ́dọ̀ pè yín bí làákàyè mi ò bá tàn mí jẹ nígbà tẹ́ wá bí mi tí mo ti dàgbà tí mo mọ̀ ti ń lọ ní 73 mo bá dọ́là ní 25 kọ́bọ̀